Ẹ káàbọ̀ sórí ètò Lady K Ìfẹ́olúwa show, the baby of Yorùbá nation. Ẹ̀yin ọmọ Yorùbá tàtà, ọwọ́ mà ti tà wọ́n agbésùmọ̀mí, àwọn kidnapper, àwọn apààyàn tó wà nílùú Ìlọrin. Ṣé mọ̀ pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí là ń pariwo lọ́tún lósì wípé wọ́n ti sọ àwọn ibì kan di awógó ní ìlú yẹn tí kò sí àwọn èèyàn mọ́ níbẹ̀ tó gbé bẹ̀. Àwọn kidnapper ń ṣe wọ́n ní ọṣẹ́, wọ́n ya wọlé lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n sí ìlú Ìlọrin, wọ́n dẹ̀ ń pa àwọn èèyàn. Àwọn èèyàn ti sá lọ tán, àwọn ọba míì ti sá kúrò lórí àpèrè nítorí wọn ò fẹ́ kú. Kidnapper ti ya wọ̀lú. Ṣé wá rí lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe bá yín sọ̀rọ̀ yìí, àwọn set of kidnapper ọwọ́ tẹ̀ wọ́n. Àwọn set of kidnapper ọwọ́ tẹ̀ wọ́n. Tí a bá sọ fún yín wípé àwa Yorùbá a lè dáàbò bo ilẹ̀ wa, àwa Yorùbá a lè gbèjà ara wa, àwa Yorùbá tó gbangba sùn lọ́yẹ́, àwọn èèyàn máa sọ wípé irọ́ ni, wọ́n máa ní làláì, wọ́n máa ní irọ́ ni, a lè dá dúró, a lè dá ṣe. Ẹ wo àdúrà àwọn kidnapper tí wọ́n kó. Ẹ wá wo àdúrà kidnapper tí wọ́n kó, máa fi fídíò yìí ẹ̀ rí ní bí wọ́n ṣe pọ̀ tó. Irú àwọn eléyìí sì tí wọ́n bá wọlé tọ̀ àwọn ìyá arúgbó, kí làwọn ìyá arúgbó fẹ́ ṣe? Ọ̀nà wo lọ́bọ̀ táwọn fẹ́ gbà? Báwo ló ṣe fẹ́ escape? Báwo ló ṣe fẹ́ escape àwọn àgbàlagbà àtàwọn ọmọ kéékèèké tí irú àwọn jàǹdùkú wọ̀nyí tí wọ́n bá ká wọn mọ́ lójijì? À ń sọ fún àwọn ọmọ Yorùbá tàtà wípé ẹ jẹ́ ká come together láti lè protect àwọn èèyàn wa. Ká dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ kọlẹ̀ Yorùbá tí wọ́n dìde sọ̀rọ̀ yìí. Àwọn sójà ò rí nǹkan kan ṣe sí, àwọn DSS ò rí nǹkan kan ṣe sí, àwọn ọlọ́pàá ò rí nǹkan kan ṣe sí. Bẹ́ẹ̀ dẹ̀ ni ìlú dá oró lọ. Ìlú ṣe kí ni? Ìlú ti di aworo tó. Ní Ìfẹ́lódùn local government ní ìlú Kwara, ibẹ̀ ni wọ́n ti kó àwọn tí mo máa play video wọn tẹ́ máa rí. Ibẹ̀ ni wọ́n ti kó àwọn tí ẹ máa wò nínú fídíò yìí. Kẹ́ wá gbọ́ ohun tó ṣẹlẹ̀, kẹ́ wá gbọ́ bí wọ́n ṣe kó wọn. Ọmọ Yorùbá ológun bùkún wa. Fúlàní tó dún màwúrú mọ́ wa, Fúlàní ò ní kankan. Fúlàní ò ní kankan. Gbogbo ìbọn táwọn Fúlàní gbójúlé yìí, àsọbánsá ni ní ojú ọmọ Yorùbá. Tí ọmọ Yorùbá bá jáde tilétilé, ó yẹ kọ́rọ̀ bí máa yé yín. Tí ọmọ Yorùbá bá jáde tilétilé, tí ọmọ Yorùbá ṣe kíni tó jáde tilétilé tó lo tàwọn bàbá ńlá wa, gbogbo ìbọn táwọn pípọ̀ ìgbójúlé, apá wọn máa jábọ́. Àwọn náà ń ṣe ògùn tí wọ́n ń ṣe, àwọn Yorùbá kan ló wà lẹ́yìn ìwọ tó fi ń ṣe. Tí gbogbo ẹnu ọmọ Yorùbá bá kò, gbogbo ògùn tí Fúlàní gbójúlé, tí Fúlàní fi ń láyà láti wá fi AK-47 káwọn èèyàn mọ́lé, tí wọ́n pa àwọn èèyàn ní ìpakúpa, apá wọn máa jábọ́, ògùn wọn máa bàjẹ́. Mi ò ní fẹ́ kí fídíò ìkógùn jù. Ọmọ Yorùbá tàtà ẹ bá mi share. Owó tẹ àwọn agbésùmọ̀mí, àwọn apààyàn, àwọn tí wọ́n sọ odidi ìlú tí wọ́n sọ di ahoro ní ìlú Kwara, Ìfẹ́lódùn local government, Ìfẹ́lódùn local government ní Kwara state. Ibẹ̀ lọ́wọ́ ti tẹ àwọn people yìí. Kẹ́ wá wo ibi tá bára wa lọ́jọ́ tó ní àwọn ọmọ Yorùbá. Kí ìran àjòjì dẹ̀ máa wọlé sí ilẹ̀ Yorùbá, kó dẹ̀ máa pa ọmọ Yorùbá nípakúpa. Kí ìran àjòjì kó máa dáyà já ọmọ onílé. Wọ́n wá kó ìbẹ̀rù sínú ayé àwọn ọmọ Yorùbá. A dẹ̀ ń sọ fún yín wípé ẹ jẹ́ kí ìyàn Yorùbá dá dúró. Kẹ́yìn wá wò ó bóyá àlàáfíà máa táyọ̀ àbí àlàáfíà ò ní táyọ̀. Fídíò méjì ni màá play fún wa. Èkejì máa cover ojú àwọn ọmọ yẹn. Àwọn ọmọ secondary school kidnapper ti kó wọn. Àwọn ọmọ secondary school, primary school, sorry. VDM ló ṣẹ̀ṣẹ̀ gbé síta. Máa play yẹn náà fún wa kẹ́ wò. Àwọn ọmọ kéékèèké
àwọn ọmọ yẹn sunkún ìsọ̀rọ̀ àwọn ọmọ yẹn ẹ ti mọ̀ pé ọmọ Yorùbá ni wọ́n ìsọ̀rọ̀ wọn ẹ ti mọ̀ wípé wọn kì í ṣọmọ Haúsá ilẹ̀ Yíbò dẹ̀ ni wọ́n ti kó wọn àwọn ọmọ primary school ọwọ́ gbé orí èèyàn ọwọ́ gbélé àwọn ọmọ yẹn lọ́wọ́ àwọn kidnapper wá ṣe fídíò wọn ọwọ́ gbébọn sí wọn lẹ́yìn àwọn ọmọ yẹn wá sunkún pé kó jọ ọkọ wá rescue àwọn tó bá jẹ́ wípé wọ́n máa lọ yá owó ní báǹkì ní kó lọ yá owó ní báǹkì àwọn ò fẹ́ kú àwọn ọmọ kéékèèké gbogbo ẹ̀ ní máa fi wọ̀nyí tẹ́ máa rí kẹ́ wo bí ta bára wa lọ́jọ́ tòní ẹ jẹ́ ká bu pápápá ká bu báyìí kó ba lè yá ká bàbá gbára wa lákòókò ẹ̀yin oní mẹ́sẹ̀gì yìí mo bọ̀ ẹ jẹ́ silent fóònù mi kó bàbá disturb wa ẹ̀yà owó ni. àwọn ilẹ̀ wò yìí. DSS kọ́ ló bá wọn kó wọn o ọlọ́pàá kọ́ o àwọn Àgbẹ̀kọ̀yà ló kó wọn o. Mama ṣe báyìí náà, kò lè ṣe mọ́ ṣe báyìí náà. Báwo lè ṣe jẹ́? Àkó ọmọ fẹ́ kárí. Àti jásẹ̀. Owó lẹ́tí rí yẹ o àwọn lẹ́tí rí yẹ o àwọn tó ṣekú pawó ní Ìfẹ́lódún local government nílùú Ìlọrin tẹ bá follow program dáadáa nínú ọ̀sẹ̀ tá lò tó yìí ẹ rí wípé à ń show fídíò àwọn ìlú tó ti dáwóró à ń show fídíò èmi personally èmi show ẹ má jẹ́ kí n sọ ti tèmi mo show fídíò àwọn agbésùmọ̀bí àwọn apààyàn yìí bí wọ́n ṣe pọ̀ tó tí wọ́n ya wọlé bí wọ́n ṣe lọ kó búrẹ́dì àwọn èèyàn nínú ìlú tí kò sí èèyàn mọ́ nínú ìlú tí ìlú ti dáwóró mo show ẹ lórí platform mi náà ni lára wọn lọ́wọ́ wá tẹ̀ yìí o ibo wá ní kéèsì máa end up sí ẹ gbọ́ wípé hunter ni wọ́n o ọmọ Yorùbá
ṣe rí pé iṣẹ́ ṣì pọ̀ fún wa láti ṣe. Iṣẹ́ ṣì pọ̀ fún wa láti ṣe. At the end of the day, sí, wọ́n ní ọ̀ǹtà ni wọ́n. Wọ́n ní kí ni ọ̀ǹtà lọ́ máa pè wọ́n. Bọ́ ṣe kó wọn sínú mọ́tò yẹn, wọ́n fẹ́ lọ hand over wọn fún ìjọba ní o. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ kọlẹ̀ Yorùbá. Kò sí bọ́ ṣe lè ṣe. Ikú ló gbaṣọ lọ́rùn ewúrẹ́ ni. Ikú ti gbaṣọ lọ́rùn ti tàwọn eléyìí náà. Wọ́n lọ hand over wọn fún ìjọba nìyẹn. Ìjọba bá wá pè wọ́n ní ọ̀ǹtà apààyàn nínú ìlú tó ti dá oró. Iṣẹ́ kékeré kọ́ làwọn ọmọ kọlẹ̀ Yorùbá ṣe. Kó tó di wípé ọwọ́ pálábá àwọn pípé ìṣègì kọ́ tó rí wọ́n mú. Ojú àwọn tó lọ síbẹ̀ rí tó tó. Kò ṣe ròyìn lórí social media. Ojú wọn rí. Now, ẹ jẹ́ kí wọ́n sáré play video tó ibi ò fẹ́ kí program yìí gùn. Káwọn èèyàn lè wò, káwọn ọmọ Yorùbá lè mọ̀ wípé a tó dá dúró àti tó dáàbò bora wa. A dá láti dáàbò bora wa. Ìjára wa ó tó wá gbè. A lè gbé ìjára wa. Tó jẹ́ wípé gbogbo àwọn irinṣẹ́ burúkú mo ṣó ẹ̀ nínú video program tí mo ṣe náà ní some days ago. Gbogbo àwọn mọ́tò burúkú táwọn people ìkó wọlé kò ní dé ilẹ̀ Yorùbá. Tí ìran Yorùbá bá dìde tá bá fi mọ̀ ṣọ̀kan, tí a bá ti pinnu pé yes, a fẹ́ lọ. Gbogbo mọ́tò yẹn kò ní dé ilẹ̀ Yorùbá o. Gbogbo ìbọn burúkú tí wọ́n display tí wọ́n ṣe fídíò ẹ̀. Tí wọ́n ò dẹ̀ lè track wọ́n. Ìjẹ́ lásán ó máa ń bà mí nínú jẹ́. Wọ́n lè track innocent people, but wọ́n ò lè track àwọn people yìí. Wọ́n ò lè track àwọn people yìí. Gbogbo ìbọn mọ́tò tó kó wọlé tí ìran Yorùbá bá dá dúró, wàláhì àti ẹ̀dí fìlẹ̀ nílẹ̀ Yorùbá torí pé kí ni àwọn ọmọ kan wà nílẹ̀ Yorùbá wa kíkanjú wà nílẹ̀ Yorùbá. Nàìjíríà ló sọ wọ́n dojo. Nàìjíríà ló sọ wọ́n di ojo. Ẹ jẹ́ kí Nàìjíríà túwọ́ lọ́wọ́ ọmọ Yorùbá sí. Ẹ máa rí 1,000 Ìgbòho tó máa jáde síta. Jù bẹ́ẹ̀ gan lọ. Jù bẹ́ẹ̀ lọ. Àìmọye akíkanjú tó wà nílẹ̀ Yorùbá. Ṣùgbọ́n torí wọn ò lébi wọn lára wọn ní kankan. Wọn ò dẹ̀ fẹ́ da ìyàwó àtọmọ sínú ilà yìí lọ ṣọ́ra fúnra wọn pamọ́ pé nígbà tó bá tásìkò àtiṣu fùrọ́ máa là. Ṣèbí nítorí ọmọdé yẹn mọ́ jẹ́ni tí ò tẹ̀ rọ́gún ṣẹ́. Ìyàwó wà òkè. Kò sáwọn ọmọ Nàìjíríà. Òun ni bàbá náà ṣe jáde tán. Ṣùgbọ́n àwọn alágbára tó wà nínú Nàìjíríà tí wọn ò ní kọ́mọ̀. Ẹlòmí ò tẹ̀ mọye tó gba passport débi tó máa ní international passport. Wọ́n fọwọ́ lẹ́rọ̀ báyìí wọ́n wò wọ́n pé tó bá tásìkò àti ṣòfò wọ́n máa là. Tí ìran Yorùbá bá dá dúró, ẹ̀ẹ́gẹ̀ wa kíkanjú tó máa dáàbò bo ilẹ̀ Yorùbá, ogun kidnapper Boko Haram kò ní já wa. Bí Boko Haram àti kidnapper bá ń kógun jà wọ́n ní Áfíríkà, ìran Yorùbá ò ní fìlì ẹ̀. A ní fìlì ẹ̀. Ó dá mi lójú. Àwa ò ní fìlì ẹ̀. Nítorí pé kí ni gbogbo ohun ìṣẹ̀bálẹ̀ wa a máa tún gbogbo ẹ̀ ṣe. Àjòjì tó máa wọlé gan tó bá yìí yọmọyọmọ ilẹ̀ àgbègbè. Ilẹ̀ aláró àgbègbè. Lóye. Nàìjíríà ló sọ wá dẹni tí ò ní ìkọ̀kan. Nàìjíríà ló sọ bàbá wa dọ̀lẹ. Nàìjíríà ló sọ wọ́n dálẹ̀ ìlágbára. Àwọn tó dẹ̀ tún gbójú síta. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn, àwọn ìjọba olóṣèlú wọ́n fi owó ra agbára yẹn lọ́wọ́ wọn. Òun làwọn fi ṣe agbára. Tó sọ wọ́n di kòlòfo. Alágbára bíi tó lóṣèlú bá gba agbára lọ́wọ́ ẹ̀tọ́, á dẹ̀ tún rú ẹ̀wù yọ̀kọ́ lọ pa. Toró mọ̀ pé òun ló mọ àṣírí agbára òun kó má ba ṣe kiri, kó má ba gbàbọ̀dé fóun, wọ́n á ní kó lọ pa. Ṣùgbọ́n tá a bá gbalẹ̀ Yorùbá tán, ẹ̀rọ wa kíkanjú ènìyàn. Ilẹ̀ wa security máa wà. Kò sí kankan tó máa ṣẹlẹ̀ sí wa ní ilẹ̀ Yorùbá. Ẹ jẹ́ ká sáré wo fídíò o. Ti Very Dark Man tó gbé síta ìkẹwo tó ṣẹlẹ̀ nínú fídíò yìí. Ẹ já jọ wò. Ẹ já jọ wò. Ẹ bá ti lè lọ sí kíní báyìí ohun tí ẹ expect lẹ bá bá bẹ̀. Àwọn ọmọ kékeré wọ yẹ o. Máa kọ́ bá ojú wọn lórí YouTube. Ọmọ sábìsì. Proper bank. Anyway, was your bed.
bá mi ṣí ẹ̀yà bíabọ̀ ẹ ṣí ẹ̀ ìwé òní fọ́ wa ogun Nàìjíríà òní já wa afẹ́fẹ́ burúkú Nàìjíríà kò ní fẹ́ lù wá ọmọ àwọn kan lélẹ́yìí o àwọn bí kidnapper ṣe gbébọn sí wọn lọ́rùn. Nigerian primary school children held hostage in the bush with human beings skull given to them and guns behind their head that they should cry out for help and to bring ransom if they want to be alive. Primary school children. To the Inspector General of Police, Kayode Egbetokun, those are Nigerian primary school children in the bush giving skull. To the DG of DSS, Adeolo Ajayi, that is a video of primary school Nigerian children in the bushes giving skull, held as hostage with gun to their head. To the Chief of Army Staff, Olufemi Oluyede, that is a video of Nigerian primary school children giving skull, human being skull, and guns to their head for money to be brought before they release them. To the Chief of Defense Staff, Christopher Musa, that is a video of Nigerian primary school children giving skull and guns to their head. To the Chief of Air Staff, Air Marshal Hassan Abubakar, that is a video of Nigerian primary school children with skull, human being skull given to them and guns to their head, that they should bring money, else they will not be released, and that will be their fate. To the Chief of Naval Staff, Vice Admiral Emmanuel Ogala, that is a video of primary school children, Nigerian primary school children, holding skull in the bush with gun to their head. To the Chief of Staff to the President, Femi Baja, that is a video of Nigerian primary school children giving skull and gun to their head. Inside the bush, they are being held hostage by kidnappers in 2025. If this thing happened during when you people were growing up, we now go to this position one day today. I just listed the service chiefs, the people that are charged with the responsibility of protecting us in Nigeria. So far, so good. Insecurity is closing up on all of us in this country, and nothing is being done. Kidnappers now have so much confidence to even display these things on social media, make videos and posts. Nothing is being done. To the service chiefs at this point, it's like they need to change the service chiefs at this point. They are incompetent. They can't protect us. They can't. They can't. Everything is being overlooked or underlooked now in Nigeria. If you talk say 1,000 people dying and nobody cares, nothing. Primary school children will go through this. I would say they have not been kidnapping for crying out loud. They have been kidnapping in Nigeria, but the kidnappers have never had that mind to video kids, primary school kids in their uniform. Primary school children are the ones wearing short uniform and short shirt in their uniform. Posted it online, giving them skull. And our politicians are only bothered about 2027. And like I said, by the time they finish with all of us, who won't vote for now 2027? Who? Primary school children? Primary school kids inside the bush. And to the executive governor of Edo State, Governor Monday Ogbebulu, this is your state, Edo State. That's Auchi to be precise. That's Auchi to be precise. I've called your name before and I've shown you, I've told you. This insecurity owó láti jọ gíjẹ o gbogbo ọmọ Yorùbá tàtà owó láti jọ gíjẹ àwọn ọmọ kéékèèké àwọn ọmọ primary school. Those children are just going to school. Wọ́n lọ léèwé. Àwọn ọmọ yẹn lọ léèwé ni wọ́n kidnap wọn because they were in school uniform. Ní Nàìjíríà ni o. Ní Nàìjíríà náà ni o. Ológbò tó bá sọnù. Ọba dídì lọ máa ṣe flyer tó máa pín káàkiri. Tó máa lẹ̀ sí òpónà. Ajá tó bá rìn kúrò nínú ilé olówó ẹ̀ nílùú òyìnbó. Wọ́n á lọ lẹ pépà sí gbogbo àdúgbò káàkiri. Wọ́n á tún fi owó lé. Owó tó máa jọjú. Wípé tẹ bá wa rí ajá yìí orúkọ bàbá yìí ló jẹ́ fóònù ọba tẹ máa pè nìyí. Ṣùgbọ́n Nàìjíríà àwọn Canadian government
wọ́n dẹ̀ rí wípé àwọn èèyàn wá ajá wọ́n lẹ pépà kiri wọ́n fún wọn ní support láti lè bá wọn get animal àwọn tó sọnù but Nigerian government rí wípé à ń pariwo kidnapper Nigerian government ò dìde sí wa débi tó máa sọ wípé àwọn fẹ́ wá ọ̀nà bí wọ́n ṣe máa protect wa tí wọn ò fi ní kidnap wa táwọn èèyàn wa ò fi ní sọnù the only thing tí wọ́n wà after ni wípé àní election bí mo ṣe máa dìbò bó ṣe máa dìbò fún mi tí mo máa wọlé bí wọn ò dẹ̀ dìbò fún mi kí n ṣáà ti wọlé kí n ti débẹ̀ kí wọ́n ti fi orúkọ báyìí pè mí wípé pírẹsidẹ́ǹtì gọ́vùnọ̀ sẹ́nítọ̀ chairman kánsẹ́lọ̀ ó depend post tó ní kálukú wọn jà fún kọ́ ṣáà ti fi orúkọ post yẹn pè wọ́n that is what they care about. Life ẹ̀yin èèyàn tẹ́ wà nínú ìlú kò jẹ́ wọ́n lógún because wọ́n ti jayé yín máa yọ̀ already. Wọ́n ti rí nírí wípé Nigerian citizen kòlòfo ni wọ́n wà. Wọ́n ti rí nírí wípé àwọn ará Nàìjíríà wọ́n ti wà nínú ìgbèkùn. So wọn kí ẹ̀ mọ́, wọ́n ti rí pé wọ́n ti wà ní kòròfo, wọ́n ti wà nínú ìgbèkùn, wọ́n ti wà nínú bondage. So èyí tó dẹ́kù kò kàn wọ́n mọ́. The only thing tó jẹ wọ́n lógún sìn báyìí, òun ni ipò títí wọn, orúkọ tó fẹ́ gbé lọ sọ́run because wọn ò lè pẹ́ láyé. Wọn ò lè jù sáyé. Èmi ò mọ̀ bóyá wọ́n fi president rí ìjọba Ọlọ́run wọ̀. Èmi ò mọ̀ bóyá wọ́n fi governor rí ìjọba Ọlọ́run wọ̀. Tó fi wá jẹ́ wípé orúkọ yẹn ló ṣe kíni. Post tó fẹ́ kọ́ fi pè wọ́n yẹn, òun ló jẹ wọ́n lógún láyé títí wọn. Ẹ̀yin ọmọ Yorùbá tàtà, ṣẹ́tìrẹ́nu lẹ̀ ṣẹ́tìrẹ́nu ọkọ́. Tẹni tó dé láyé àbọ̀ tẹni tó bọ̀, kọ́ lọ má jẹ́ kí ibi kó bọ̀ sílé wa o. Kí ibi kó má kọ́ wa, kó má kọ́ àwọn olólùfẹ́ wa. Ẹ wo ohun táwọn èèyàn tí wọ́n ń là kọjá nílùú Nàìjíríà. Àwọn kidnapper tẹ́rí tí wọ́n kó yẹn, ṣé ẹ mọyì ẹ̀mí tí wọ́n ti sọnù? Ṣé ẹ mọyì èèyàn tí wọ́n ti pa? Ṣé ẹ mọyì ìdílé tí wọ́n ti sọ sínú ìgbèkùn ayérayé tí wọn ò lè bọ́ bẹ̀ mọ́? Ọmọ Yorùbá tàtà, ilé ti yá. Ẹ jẹ́ á lọlé. Ọmọ Yorùbá tàtà, ẹ jẹ́ á dá dúró. Wọ́n ló ṣà tí ò bá gbéyàn ṣèyàn bó bá ṣe báyọ̀. Yorùbá ti wà látìgbà tí aláyé ti dáyé. Òòṣà Nàìjíríà kò gbé èmi àti yíta pera wa lọ́mọ Yorùbá. Ẹ wá jẹ́ ká ṣe kí ni ká padà síbi tá ti ń bọ̀. Tí àwọn ìjọba Nàìjíríà bá sọ wípé wọ́n ti òjèbo lóòṣà wọn lọ́wọ́, ó wá kù yálà yẹni tó fẹ́ bọ. Ẹ jẹ́ kó yé wọn wípé ìran Yorùbá sọ wípé tí ò bá ṣe bọ́ à gé ọwọ́ yẹn à yọ òjé yẹn kúrò níbẹ̀. Ó ti tó gẹ́. Ọmọ Tinubu mélòó ni wọ́n lè kidnap báyìí? Ṣèyí Tinubu, you are also a father. Ẹ bá mi hashtag Ṣèyí Tinubu, ẹ bá mi share ètò yìí. Ṣé wọ́n lè kidnap ọmọ Ṣèyí Tinubu? Ìyálọ́jà, ṣé wọ́n lè kidnap ọmọ wọn? Àti biological daughter àwọn children wọn àti adopted children, ṣé wọ́n lè kidnap wọn? Kí ni mẹ̀kúnnù fi ṣorí? Why? Tí wọ́n ti gbàgbé pé láìsí àwa kò sí àwọn. Tí kò bá sí mẹ̀kúnnù, wọn ò lè jẹ olórí. Tí kò bá sí mẹ̀kúnnù, wọn ò lè jẹ olórí torí pé kí ni wọ́n jẹ olórí lé mẹ̀kúnnù lórí ni. So tí ò bá sí mẹ̀kúnnù, ṣé ewúrẹ́ ló fẹ́ jẹ olórí lé lórí? Tó bá jẹ́ pé ẹranko ló fẹ́ jẹ olórí lé lórí, kó kúkú jẹ́ ká mọ̀ káwa mẹ̀kúnnù ká tètè ṣe kí ni, ká tètè ká gára wa ká máa lọ. Ìyà yìí ti pọ̀ jù. Tinubu, nígbà ayé Tinubu, gbà tí Tinubu wà lọ́dọ̀, kí Tinubu èmi Lady K Olúwakẹ́mi ẹ jẹ́ sọ fún dèbò mi so that tẹ́ bá fẹ́ competition yẹn lè mọ̀ bẹ́ ṣe máa kọ́. Ọládélé Olúwakẹ́mi Ìfẹ́ Olúwa, that is my full name. Ẹ lè mọ̀ bẹ́ ṣe máa kọ́ ni o. Èmi challenge Tinubu pé gbà tí òun wà ní kékeré, èèyàn mélòó ni wọ́n kidnap báyìí? Ìjẹ́ Fúlàní pa àwọn èèyàn báyìí, tí Fúlàní bá pa àwọn èèyàn ni wọ́n á ti pàdánù kí Àbíbátù Mọ́gàjí tó rire. Ẹ gbọ́ mi ò sọ bí àti sọ o. Tó bá jẹ́ pé fún kidnapper wà ní bí òun ṣe bayé jẹ́ gbogbo wọn láti ìgbà tó ti ṣe ìjọba tó fi bayé jẹ́ sí tí kidnapper fi wá kú àtà tó fi wá di pé wọ́n kidnapper ọmọ kékèké. Ẹ sọ fún President Bọ́lá Ahmed Tinubu pé mo ní pé tó bá jẹ́ pé kidnapper wà gbà yẹn ni kidnapper máa ti pàdánù kí Àbíbátù Mọ́gàjí kó tó rire kó lọ dẹlẹ̀ fún bàbá níbi àjòlé ọ̀run. Àbíbátù Mọ́gàjí ṣèṣe abiyamọ. Àwọn ìyàwó Tinubu ṣèṣe abiagba. Ìyálọ́jà of Lagos State ṣèṣe abiagba. Inú Àbíbátù Mọ́gàjí go lè dùn sí yín láyé tẹwà yìí. Àjòlé ọ̀run tí Àbíbátù Mọ́gàjí wà, inú ẹ̀ ò lè dùn sí yín.
òkú ọ̀run gan máa ba ayé yín jẹ́ kí gbogbo yín tó lọ ní Nàìjíríà yẹn gbogbo ẹ̀yin Nàìjíríà politicians abiyamọ ọ̀run ó máa fi gbogbo yín gégùn á fi yín ṣépè gbogbo ẹ̀yin tẹsánra yín dàbí àgbà sí Nàìjíríà because mi ò rí nǹkan tó le níbẹ̀ kí àbí Fọláṣadé Tinubu àti Olúrẹ̀mí Tinubu àti gbogbo àwọn ìyàwó gọ́vnà pátápátá àti gbogbo àwọn ìyàwó àwọn sẹ́nítọ̀ yẹn kí wọ́n come together kí wọ́n fọ́ọ̀mù sákù abiyamọ rere láti protect àwọn children ní Nàìjíríà ayé àwọn ọmọ ń bàjẹ́ lójoojúmọ́ ní Nàìjíríà yẹn kidnapper ń gbé àwọn ọmọ lọ́mọ àwọn tó máa pa wọ́n fi wọ́n ṣògo owó àwọn náà gbé wọn ẹ wá ní pé kí òkú ọ̀run kí Àbíbátù Mọ́gàjí gan kó má ṣépè fún gbogbo àwọn obìnrin tó wà ní position láti dáàbò bá àwọn ọmọ tí wọ́n refuse to protect them òkú ọ̀run máa gbé gbogbo yín ṣépè abiyamọ ọ̀run máa gbé gbogbo yín ṣépè Tinubu fúnra rẹ̀ gan Àbíbátù Mọ́gàjí sì máa gbé ṣépè ó máa ṣìráre kó tó kú ẹ share program yìí mi ò sọ́mi láti sọ I'm a mother and I'm ready to stand for the children I'm ready to face any battle when it comes to children àwọn ọmọ ọlọ́mọ lọ́kọ̀ yẹn náà they are the future of tomorrow olórí burúkú ni President Bola Ahmed Tinubu I said it mi ò cover face mi share this program ẹ jẹ́ kó dọ́dọ̀ wọ́n I said it frankly olórí burúkú ni àwọn ọmọ lẹ́lẹ́yìn. What they were after is 2027 election. They refuse to protect the citizens of Nigeria. And they want to become the president. Ní débẹ̀, ẹ máa jẹ jálajàla. Lòkú yín máa dà nínú ayé gbẹ̀yìn. Rédèrèdè ló máa bá yín gbẹ̀yìn ayé yín. Ọjọ́ ogbó yín ojú yá rí bí ojú yá rí rẹ́dẹ̀rẹ̀dẹ̀. Ìbànújẹ́ ìfòrò ajẹ́ ti gbogbo ẹ̀yin Nigeria politicians. Look at these children. Àwọn ọmọ kékèké. Tí bá ṣí ojú wọn. YouTube ma bad mi because they are ọmọ kékèké. YouTube ma strike mi ọmọ kékèké ni wọ́n. Ká lè mọ̀ wípé YouTube gan ó bọ̀wọ̀ fún ọmọdé, ó respect ọmọdé. Program tí mo ṣe tí ma upload ẹ̀. YouTube ma bi wípé ṣé program ọmọdé nàbí tàgbàlagbà. Mo gbọ́dọ̀ sọ pé tàgbàlagbà ni. Tí bá sọ pé tọmọdé ni, ó níbi tó ma bá mi fi sí. And they will still do what? Ọmọ wo content tó wà ńbẹ̀. Kọ́ wá rí wípé wọ́n gbébọn sáwọn ọmọ yẹn lọ́rùn. Real gun. Àbẹ̀mọ̀ pé YouTube máa dictate pé this is original gun, not plastic gun. That is why I have to cover their face. Èyí tẹ́wọ́ lè pe ayé lólórí. Tinubu, ayé ẹ máa di jálajàla gbẹ̀yìn ayé ẹ lọ́jọ́ gbòdì. I said it frankly. Since you refuse to, you fail to protect the citizens of Nigeria. You fail to protect the children. Oh, látúbọ̀tán yóò lè dáa. Gbogbo ẹ̀yin ọba yẹn jẹ́ Nàìjíríà yẹn. Gbogbo ẹ̀yin ọba yẹn jẹ́ àtúbọ̀tán yóò lè dáa. Ìdíwọ̀ kòkò kò yí sí àti bímọ. Ìdíwọ̀ ìkòkò. Àwọn ọmọ ológbó ẹ̀ risk life wọn ní Nàìjíríà. Ẹ fún wọn ní good education. Ẹ jẹ́ káwọn ọmọ gbádùn pé wọ́n lọ sí school. Ìlú òyìnbó even Ghana. I spent almost 3 months and a half in Ghana. My children went to school in Ghana. I know how they treat these children. I know it. Sometimes the person from Okoya, let me pack your lunch, your breakfast. Oh, my mama, don't worry. I only need biscuits and juice. And let me have my plate. Oh, Lord, this school here. You saw school could need that for the Nigerian government. I repeat, and share. Ẹ sue mi fún video tí mo ṣe. Ayé yìí máa bàjẹ́ ni. You fail to protect the children. You are not even giving them good education. And all your children were there in abroad, schooling in abroad. Ẹ fún mi ní school táwọn máa ti jẹ Tinubu lọ ní Nàìjíríà. We want to see their school in Nigeria. School tó hàn bọ̀ Tinubu attend ní Nàìjíríà. We want to know their school. Àfikún gbé fake document síta. Fake report. Fake. Ọmọ mi á jẹun ní school. A máa sọ fún mi ní pé kí n má worry. Kí n kò fún òun ní juice àti biscuit. It's okay. Kí n dẹ̀ bọ́ gbé ike oúnjẹ òun. Òun wà okay. Títí dórí drinking water, they will provide it for them. This school. Láìsàn school fees. Láìsàn school fees. Mi ò ṣe citizen of Ghana. I only went there for treatment. Mi ìdẹ̀fẹ́ káwọn ọmọ mi tó kó sílé. I have to put my son in school. Just 3.5 months. Lọ́mọ yẹn ló bẹ̀. 3.5 months. School ọ̀fẹ́ ni.
sọ 30 cedis and that full time mo ti wò pé ọmọ yóò lè lo 30 time kò lè lo full time níbẹ̀. I spoke with the teacher. Wọ́n sọ fún mi pé a lè máa sọ ní 30 cedis out of 3 times ló máa lò fún 1 year. So each 3 months 30 cedis ni mo fi tó sọ 10 cedis ni mo fi sọ 10 cedis. Ọmọdé jẹun ó mu ní school. A jẹ rice àtẹwà, wọ́n jẹ banku, wọ́n tún hu ẹ̀bà fún wọn pẹ̀lú ọbẹ̀ látó gbáski. Wọ́n bá wọn pack ẹ̀. Àwọn tó máa gbé wá bá ti gbé dé. When it is time to eat, wọ́n line ní gbogbo àwọn ọmọ yẹn. Kò sí wọ́ṣọ̀wọ́ṣọ̀. Kò ṣe pé ó jẹ́ yóò neat. Wọ́n line wọn, wọ́n lọ síbẹ̀. Àwọn teacher máa dúró tí wọ́n báyìí ni. Wọ́n máa wo nǹkan tó fẹ́ serve àwọn ọmọ yẹn. Bóyá oúnjẹ tó gbádùn àbí kò gbádùn. God bless Ghana government. Màá tún ṣàdúrà fáwọn náà. God bless Canadian government too. God bless Canadian government. God bless Ghana government. God swear for Nigerian government. Kò sí ní kéègùn wà lórí yẹ̀yìn Nigerian government. Káyé yín bàjẹ́. Say it refuse láti protect the citizen. So why will I pray for you? You refuse to protect the citizens of Nigeria. So I don't have the right láti ṣàdúrà fún yín than to curse you people. Èpèdè máa mú yín ọjọ́ alẹ́ yẹn máa ráre kú. Ẹ mọ yàgbẹ́ ṣíṣò. Ní gbádùn ara yín ní ìnira lẹ máa kú sí. Tún kú gan-an tún ní tún fọ yín lásìkò. Má ṣe bí ti Buhari torí ẹ ti báyé jẹ́. Táwọn ọmọ Yorùbá tún fẹ́ jọba, wọ́n tún máa bí wọ́n pé kí ló dé, kí ló ṣẹlẹ̀. Wọ́n tún máa sọ fáwọn ìyá wọn ní pé àwọn ọmọ kan tó ṣẹlẹ̀ ọmọ ìjẹun ní school o. Tọ́mọ bá tún fẹ́ jóúnjẹ tó gbé wá ní school. Wọ́n tún máa sọ fún parent ọmọ yẹn wípé ọmọ yẹn refuse láti jẹun ní school, kí ló ṣẹlẹ̀, ṣé kò like ẹni, ṣé kò ṣe ni, and the food is okay, ṣé bóun làwọn teacher náà jẹ yìí. Wọ́n serve àwọn ọmọ yẹn. O bá fẹ́ jẹ lẹ́ẹ̀mẹ́ta, you will collect. Ẹ̀mẹ́ta kò fẹ́ jẹun lẹ́ẹ̀mẹ́ta kò jẹ tó bá fún ẹ tó set kò tún padà lọ síbẹ̀ pé o tún fẹ́ sí, wọ́n á tún fún ẹ sí. Kò sí pé wọ́n á figi lé ẹ dànù bí ọmọ wèrè. Wọ́n ò ní lé ẹ bí ọmọ ajá, bí ọmọ ẹran. Wọ́n á tún fún ẹ sí. Wọ́n á tún sọ fún ẹ pé tí o bá tún come back again. Tó bá tún lọ lẹ́lẹ́kẹta wọ́n á tún fún ẹ. Kò dẹ̀ ṣe oúnjẹ oníyà, wọ́n máa ṣe ní ìṣe tó jẹ́ wípé yes, ilé ìwé máa wọ̀ ẹ́ lọ. Ọkàn á balẹ̀ pé tí ìyá ò bá dáná, wàá jẹun ní school. Wàá jẹun ní school. Inú àwọn ọmọ yẹn gan máa tún dùn. Wọ́n tún máa wá fi ṣe kíni, wọ́n máa fi ṣe tọ̀rẹ́, wọ́n máa wá jókòó, wọ́n máa gist, wọ́n máa jẹun pẹ̀lú ayọ̀ àtàlàáfíà. Ibẹ̀ làwọn ọmọ yẹn tún máa ti bára wọn sọ̀rọ̀ nípa education wọn. Wípé do you know this, do you know this, do you know this? Ìwé wo àwọn ọmọ kà Nàìjíríà ńkọ́? Ọmọ school ní bàtà lẹ́sẹ̀. So many things tó fẹ́ fáwọn ọmọ ní school nígbà tó ọmọ bí wà ní Ghana ní school. Èmi mo máa sọ fún pé fílẹ̀ fáwọn ẹlòmíì, you have your own. Oúnjẹ gbọ́ngbà mi máa force ọmọ yẹn pé gbóúnjẹ lọ, don't worry. Àwọn ẹlòmíì lè wà bẹ́yẹn tó jẹ́ pé àwọn ò ní kankan. Ọmọ mi á gbóúnjẹ mi lọ, á tún bá mi gbé padà wá gbà mí. A ní ohun ìṣẹ̀mọ̀ nǹkan tó fẹ́ jẹ gbogbo ẹ̀kọ́ sún òun gbé wá lè padà. It dey face education. Ṣọwọ́ ọmọ lè ṣe bẹ́ẹ̀ Nàìjíríà. Ṣọmọ tí ò tí jẹun báwo ló ṣe fẹ́ concentrate pẹ̀lú ìwé. Wọ́n wá máa fún àwọn ọmọ ní máàkì lásán. Àwọn ọmọ tó ń fún ní máàkì lásán ní school. Ẹni kọ́ padà wá face the whole world kọ́ wá kàwé. Ẹni pò lódo gidi ni wọ́n. But káwọn teacher kọ́ bàbá sọ fún wọn wípé akílódé táwọn ọmọ wá fẹ́ níjọba yìí. Wọ́n ya kọ máàkì fún wọn ṣáà máa bá tiẹ̀ lọ. Ṣé ló nìyẹn? Government ò care nípa education of àwọn ọmọ. Wọ́n ò care nípa well-being wọn. Wọ́n ò care nípa anything fáwọn ọmọ ní Nàìjíríà. President Bola Ahmed Tinubu, we call you out. Ẹ lọ bá wa gbà àwọn ọmọ ilé lọ́wọ́ Fúlàní nínú gbó. Àwọn family yìí tẹ kó wọlé. Jésù Olúwa wa àmín. Tó bá ní ta ló sọ bẹ́ẹ̀. Lady K, Ìfẹ́ Olúwa show. The baby of Yorùbá nation. Ibi gangan lèmi. Wọ́n ò ní fẹ́ lómi ṣe mi. Bó ṣe rí nìyẹn. Ẹ wá ra jà, ẹ wá ra nǹkan tí mo ta. Ẹ wá ra aṣọ. Ẹ wá ra agomoba power. Àwọn lọ́fídà lọ́lọ́kọ̀ òjọ̀kan àwọn spiritual items. And gbogbo àwọn spiritual items wa. Tẹ́ bá lò lẹ́ bá mọ̀ bó ṣe ṣiṣẹ́ sí. Ìrídà tí rojọ́ lọ títí lórí wọn. Because gbogbo ìgbà ni mo dúpẹ́ fọ́lọ́run. Ẹ̀yin náà tẹ́ bá mọ̀ pé ẹ dáwọ̀ kọ̀kọ̀ tẹ́ ńlá kọjá. Tẹ́ ní ìdáwọ̀ kọ àdúrà ló ń gba agbára kọ. Àdúrà ló ń gbà
agbára kọ́. Tẹ́ bá ní àwọn ọkọ̀ àdúrà tẹ́ fẹ́ lò ẹ pé Lady K Ìfẹ́ Olúwaṣò gbogbo ẹ wà available. Ó wà available. Anything tẹ́ bá face, ìbá jẹ́ course breaker, ìbá jẹ́ victory soap, victory oil, victory perf, blessing oil, blessing soap, anything spiritual items. Ìbá jẹ́ fún ìgbéyàwó, ìbá jẹ́ fẹ́ni tó wọ́kọ, ìbá jẹ́ fáwọn tó ń wáṣẹ́. Inú mi á mọ́ dùn because kò sẹ́ni tó lo spiritual items ibi tí wọ́n ò dúpẹ́. Àdúrà gbogbo yá dẹ̀ túbọ̀ máa gbà sí i. Torí gbogbo ìgbà ni mo sọ fọ́lọ́ pé gbogbo ibi tí mo ti tajà mi sí báyìí kí wọ́n bẹ̀rẹ̀ sí ní yí ìyanu títóbi Ọlọ́run. Kọ́ lè mọ̀ wípé tòótọ́ ni èmi Lady K ni mo ń sin Ọlọ́run alààyè, mi ò sin Ọlọ́run òkú. Kọ́ lè mọ̀ pé bí mo ṣe pariwo pé ẹ̀jẹ̀ Jésù ni mo fi ń ṣe àṣejẹ, ẹ̀jẹ̀ Jésù ni mo ń jẹ ni mo ń mu. Kọ́ lè mọ̀ pé tòótọ́ ni Ọlọ́run dẹ̀ ń ṣe bẹ́ẹ̀. Àwọn èèyàn ń pè mí wọ́n ní testimony ayọ̀. Mo máa tó ní ọ́fíìsì ẹ̀yẹ má worry tẹ́ ẹ bá láwọn èrò rẹpẹtẹ. Tí màá gbé wọn sílẹ̀ ìkẹ́lẹ̀ mọ̀ pé Jésù ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu. Ó dẹ̀ lè má gbé wọn sílẹ̀ fún kẹ́ má tún lọ sọ mí lẹ́nu. But ọ́fíìsì máa tó wà ẹ má worry tẹ́ ẹ bá láwọn èèyàn. Àwọn tó máa wá fún consultation, àwọn tó máa wá fún spiritual items lọ́tún lọ́sì. Àwọn tó lọ́wọ́ bá mi gbọ́ àdúrà wọn. Iṣẹ́ tó lọ́wọ́ ti parí ló máa darí sọ́dọ̀ ti tèmi. Kémi kọ́ ṣe kíni kí nǹkan tún tọrọ orí ọ̀fẹ́ sí ni kádùúrà ayé wọn gbà tán ó ṣe rí nìyẹn. Anybody tó bá wá sọ́dọ̀ mi ogun ayé wọn ti ṣẹ́. That is my own belief and I will always tell people pé ṣe nígbàgbọ́ ogun yẹn ti ṣẹ́. Àwọn nǹkan àwọn ẹlòmíì dẹ̀wà kẹ̀dẹ̀rẹ̀ tó jẹ́ wípé ibi tó gun ayé wọn bá ti ṣẹ́ ibẹ̀ gangan ni Sátánì àdúró sí ló máa ti sọ wọ́n dọ̀tá. Ẹni tó tọ́lọ́hun máa lò láti fi ṣẹ́ ogun ayé yín Sátánì àwa sọ́dọ̀ ta yín wá máa bá jà. Irú ẹ̀mí sì tí bá rí wẹ̀ kò lè dùn mí máa kàn máa rẹ́rìn ni torí pé kí ni a ti mọ bí Sátánì ṣe ń ṣiṣẹ́ alárekereke ní gbogbo ọ̀nà ló máa ń lò. Ó lè wá bá mi jà ń sìn kó fẹ́ rajà lọ́mí sìn kó bá mi jà tó bá jẹ́ aṣọ but tó bá ti jẹ́ spiritual items ló fẹ́ rà tó bá mi jà èmi ni màá try láti wá gbogbo ọ̀nà láti calm ẹ̀ down torí pé kí ni mo mọ̀ pé Sátánì ti rí wípé tèmi àti ẹ bá jà òun á kọ́ntínú àti máa operate nínú ayé ẹ̀ ṣùgbọ́n tèmi àti ẹ bá rẹ ogun ayé ẹ máa ṣẹ́ èmi á wá ṣiṣẹ́ mọ́ bóyá èmi àti ẹ ṣe máa ṣe kiri bá ṣe máa rẹ máa wá fi sùúrù tẹ̀ lọ́rùn máa wá fi sùúrù máa fi ṣẹ́gun Sátánì ogun bá ṣẹ́ ló bá da láyọ̀ jẹ́ sọ wọ́n máa ní ọlọ́bà bá mi ṣe tí mi bá Lady K ìjà kárí mo lọ bá Lady K ìjà báwo mo ṣe fẹ́ ṣe. That is life. Ẹni tó bá wà nínú ọ̀nà ìlànà gbàgbọ́ oríṣiríṣi ló máa rí so bó ṣe jẹ́ nìyẹn wà rajà ẹ̀yin tẹ́ fẹ́ ra pákúrú mọ́ kó do dáadáa owó nìyí gbẹ̀yìn tẹ́ bá nídògún manpower òun ló wà available thank God gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ra ògùn diabetes ọjà ti dé mo ti pè àwọn tó bá wá gbé ọjà wọn lọ́jà ti dé ká clear ló kù so lágbára Ọlọ́run this week títí Saturday kọ́ fún mi ní bíìlì ká mọ iye tó bá dé because ọjà mi tó bọ̀ this time around ó pọ̀ gan ó pọ̀ ó kọjá bẹ́ẹ̀ so káwọ iye tó bá dé ká sanwó gbèsè ká san custom ká san gbogbo ohun tá a bá máa san ká clear ní so ọjà ti dé yìí tẹ́ fẹ́ ra ògùn diabetes ògùn jẹ̀díjẹ̀dí ẹ ti tẹ̀ bẹ̀rẹ̀ sí ní pè mí sí ẹ ti tẹ̀ bẹ̀rẹ̀ sí ní pè mí so that tó bá ṣe wọlé dé báyìí màá lè tètè distribute ẹ̀ màá lè tètè bú tó ní kálukú ẹ wo ògùn diabetes tata lọ mi ò expect ẹ̀ within 4 days mi lè tọ́ ẹ pieces tó tán látara wípé àwọn èèyàn ti pè mí tí mo ti kọ orúkọ wọn sílẹ̀ àwọn ẹlòmíì ti sanwó sílẹ̀ bó dẹ̀ ṣe dé báyìí tí mo po ní kálukú wọn báyìí ni wọ́n sọ pé ó yá ẹ bá mi sẹ́ẹ̀dì tọ̀dọ̀ mi owó yìí ni ẹ sẹ́ẹ̀dì ẹ̀ mo sẹ́ẹ̀dì ẹ̀ tán within 4 days iléeṣẹ́ TL go ṣọ́ọ̀kì wọ́n gbà tí mo ní ẹ gbà mí agbótẹ́gbé ránṣẹ́ ti tọ́ ó yà wọ́n lẹ́nu pé kí ló dé kódà wọ́n ti lẹ́lòmí ò lè bá wọn polówó ọjà lẹ́yìn Lady K so kẹ́lẹ̀ mọ́ báwo èèyàn ṣe lò and people were giving testimony àwọn èèyàn jẹ́rìí sí bí ò lẹ́ni tí kíní yẹn ṣe lákàtà mi ṣùgbọ́n àwọn tó lò ó wọ́n pè mí wọ́n jẹ́rìí sí wípé yes ó ṣiṣẹ́ dáadáa kódà èèyàn kan tó ra ẹyọ kan wọ́n tún padà pè wọ́n tún ra ẹyọ kan sí wípé àwọn rí iṣẹ́ àwọn ò fẹ́ kó tán lọ́wọ́ àwọn so ó ń ṣiṣẹ́ ògùn diabetes yẹn ó ń ṣiṣẹ́ dáadáa so gbẹ̀yìn tẹ́ bá dìde ẹ̀ diabetes jẹ̀díjẹ̀dí òun ló ń bọ̀ báyìí àti manpower náà ó dà pé manpower wà bẹ́ẹ̀ but manpower ṣì wà bí báyìí sẹ́yìn tẹ́ bá dìde ẹ pè mí sí kẹ́ tètè máa make payment kí tètè máa bá yín kọ orúkọ yín sílẹ̀ so tó bá ṣe dé mi ní láàgùn jìnnà àwọn kan tí máa fi páàkì ẹ̀ gbogbo ẹ̀ ló ti wá bí kí máa bá yín páàkì ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ kí máa jù sí kí máa bá yín ràpẹ̀ kí máa kọ àdírẹ́sì yín sí kí máa sẹ́ẹ̀dì ẹ̀ sí yín ni pápápá
kò sí lọ kábọ̀ ọbẹ̀ sọ bó ṣe jẹ́ nìyẹn ẹ ṣé gan mo dúpẹ́ fóònù nọ́mbà tẹ́ máa fi pè mí sí òun lẹ́wọ̀ lójú screen yẹn ẹ ṣé mo dúpẹ́ ó dàbọ̀.